ọkọ àfẹ́sọ́nà ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ kí ni ìtumọ̀ gbogbo lè ohun tí ẹ̀rọ nǹkan táwọn èèyàn máa sọ ni tí wọ́n bá gbọ́. kí ló tó ẹ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn fẹ́ máa sọ. Epsilon Movie Productions ilẹ̀ ọ̀rẹ́ ní sinimá titun tá a tún gbé jáde o. Ilẹ̀ ọ̀rẹ́ kò ṣe é tẹ́ bá ṣùgbọ́n ilẹ̀ ọ̀rẹ́ máa ń lànà gbé ọ̀rẹ́ mi. Kí ni mo ṣe fún ẹ o? Mo máa dára bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ò ìwọ. Ilé ọ̀rẹ́ ẹja ń gbẹja mi nínú ibú ẹyẹ ń gbẹyẹ mi lójú ọ̀run. Ilé ọ̀rẹ́ yóò gẹ̀rẹ̀ bí ọ̀rẹ́ ṣubú yakata. ọ̀rẹ́ ga o kò ṣọ̀rẹ́ mi o because mi ìbá ṣe wá síbí báyìí. onígun ọkọ lẹ́tà pé pé ọ̀rẹ́ jẹ mí bẹ́ẹ̀ ni. tó yóò bá ṣe é ṣe kó ní kálukú jẹ́ orúkọ fàdà àbí kò gbélé ọkọ kébí náà gbélé ọkọ mi. ilé ọkọ ẹ̀dà. ṣáà o tún lẹ́nu ọ̀rọ̀ ìwọ ta ẹnu àbájẹ burúkú ẹnu ẹ tó wù yẹn òun sọ wípé ìwọ wá ní ọkọ ẹ níbi ọkọ fẹ́ràn tèmi ìwọ pé níbi ọkọ tiẹ̀ ayé ẹ̀ bàbá yìí. wọ́n fi kú wá ara wọn kiri wọ́n sọ̀rọ̀ rẹ́rùn kàkà kẹ́kù má jẹ sẹ̀sẹ̀ ó fi ṣàwádànù pátápátá. sinimá titun Ilé ọ̀rẹ́ another fantastic movie written and produced by Kehinde Salami starring Fẹ́mi Adébáyọ̀ Kehinde Salami Láìdé Bákàrè Kẹ́mi Àfọlábí Dáúdà Suleiman Yétúndé Wùmí Aminatu Pàápàá Alẹ́ Ìṣonílẹ̀ Gbalẹ̀ Lukman Raji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ilé ọ̀rẹ́ ó ti jáde sórí VCD nìkan ẹ kúkú ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo sinimá tó ní kìíní tó halẹ̀ tó nílẹ̀ tó ní ìgboro títí tó jẹ́ ojúlówó iléeṣẹ́ Epsilon Movie Productions ló gbé jáde tó ń ta ẹ tètè lọ bá ti ní o. wèrè ni yá ẹ ni. ọ̀gá níyàn ẹgbórí òkè ẹgbórí sókè ẹgbẹ́ ni gbogbo wa ayé nírọ́ mọ bóòní. àlàáfíà náà láàmú ọ̀bára wa oní òwá kí mi àbí ibò. bẹ́ẹ̀ ni bàbá torí àdéhùn tájú nísà. lórí ọ̀rọ̀ ti bí tá a sọ lórí chairman kò ṣe chairman
ọmọ ni ọ kò ní bàjẹ́ fún o sami ara yìí ò ní bá ọ fọwọ́ ti síbi wọ́n wọ gbèdébi rẹ ni mo mọ̀ jà lórí ọ̀rọ̀ rẹ o mo mọ̀ dààmú nítorí ọ̀rọ̀ rẹ jù láyé yìí o mo dìídì jẹ́ kí wọ́n mọ̀ ní pé ayé ni ọmọ gidi ni ó nífẹ̀ẹ́ lu àwọn èèyàn sì nífẹ̀ẹ́ mo jẹ́ kọ́ mọ gbogbo ìgbésẹ̀ tó gbé kó tó di wípé àdébìtà àdélù ni bí mo ti wá sọ tó fún wọn mo wá jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ yìí o ní ó jẹ sí àmọ̀nù local government tá a wà nú ẹ o báwọn kan ṣe ní àti fẹ́ orí bẹ́ẹ̀ náà abẹ́ẹ̀sí ń bẹ̀ èmi la ò ní yọ̀ sí bá a ṣe ráwọn mẹ́ta kan nù wọn bá ṣàlá gidi irọ́ kò ní jẹ́ kò ní jẹ́ kíá mo ti fòkà sọ́wọ́ pé kí báyé ìyá wọn jẹ́ ló bá ní kí n ní sùúrù epo nídìí wọ́n ló kàwé wọ́n ló lajú wọ́n ló ní làákàyè lórí wọn lọ́mọdé ni ọ́ wọ́n wá ní jàgídíjàgan ọ̀rẹ́ fẹ́ pọ̀ jù ó sì ń fọpọlọ sí i pé gbogbo téèyàn bá ń ṣe tí ò bá ti fi làákàyè sí kì í ṣe nǹkan tó mórí èèyàn yá wọ́n ní ṣe é ṣe rò pé nǹkan tẹ́ ń sọ yìí sódà gbogbo ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n ní rárá pé kò lọ jókòó lọ èmi náà wá wò pé orí yín burú ẹ mọ gbóyè yín lọ ń sí èrè bọ́mọ mi ò bá jẹ́ chairman ṣé kò ní jẹ́ nǹkan míì ni àbó ìjọ́ wo ló wá lé mi tí mo ní o mọ̀ wá ìjọ́ wo ló fọwọ́ kankan mi tí mo ní o mọ̀ fọwọ́ kan kò sí nǹkan kan tí mo ní tí ò kì í ṣe tiẹ̀ ẹ wo ẹja yàn dẹ̀ nígbà ní ẹ wo bó ti wà yọ àbí ìjọ́ wo ni mò ń bọ̀ sọ̀rọ̀ 5 million naira kan alẹ́ àná mo sì ń bọ̀ sọ ẹni tí mo fẹ́ fún ni wọ́n fún ọ ní 5 million fi wọ́n lẹ̀ bí ìjọba mi bá ń bọ̀ n ò ní dààmú rárá fúnra ara mi báyìí òun ni wọ́n ṣe kí ni n ò fi ọ sórí ibi tó yẹ kó wà sọ gbọ́. bàbá àdéhùn ni mo máa ń tẹ̀lé chairman ni àdéhùn wa kò ṣe 5 million. tí chairman tó bá wá fẹ̀ tó ní ká fún ọ tí ò bá wá tẹ̀ ọ́ lọ́wọ́ mọ́ nǹkan kí ló. ó bá kan jẹ́ gbogbo agbára tí bá ní ni màá fi da ìlú yìí rú kódà ẹni tó bá gbé fún á fi ipò náà pè tán àwọn ẹbí àárín wọn bá káàánú màá jagun sọ́tún màá jagun sósì nítorí gbà tí mò ń jà fún gbogbo ẹgbẹ́ yìí níbo ló wà mọ̀ pé mo ò kàwé ńgbà yẹn àwọn ọmọ tí wọ́n tó kàwé òkè kún ló kó wọn sí wọn ò ṣe kó wọn wá sílùú yìí kó wọn máa jagun bí ẹrú fún wọn ẹ wo màá fi wọn lógbòlògbò màá fi wọn lágbàlagbà màá jẹ́ kí wọ́n mọ̀ wípé èmi ayé ni rọ́mọ agbára ń bẹ lọ́wọ́ mi mo sì lè ṣe ohunkóhun. lọ́lú lọ gbá etí ẹ̀. igi tó wà lọ́wọ́ rẹ̀ ò tí báyìí rí bẹ́ẹ̀ ìyá rẹ̀ ó kú kíkú tó dé o. òun rí pàgbà òfìfo ìlú òun rí pò lákùnlé lára àbíwọ nìkan ṣoṣo ìlú kan àti wọ́ àti gbogbo àwọn tó kó rọra káàkiri ayé rẹ̀ ò ní dáa wọ́n ń wọ̀ níwájú èmi abẹ́ ìràdúró àpọ́nlé tí mo fún wèrè abẹ́ ìrí bí mo ṣe pọ́nlé asẹ́ni ẹ̀kọ́ ẹni ègbé ni ọ́ àbórí ṣé bó o bá wá di sí àmọ́ ọ̀rọ̀ tán ṣé bó o ti bọ́ ọdún wájú mi tó wọ́n sì rè kú ni bó o bá ṣe bákọ̀kọ́ ò bá rẹ́gìrì ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ̀rún ẹ̀ yóò lọ. wọ́n bá ní nǹkan mi sọmọ kó nu lẹ́mi. ìgbàgbé ló ṣe mí. ọ̀gá o. wọ́n á sí èrè ṣé
wọ́n rántí fọ́ ẹyin méje sí ọ lórí nígbà tí wọ́n sin síṣá táwọn bá rántí fẹ́yìn méje lé ọ lórí nígbà tán sísè ìwú ọ̀dọ́ ti wá tí n bá lóò ní délé o lè padà lọ́kọ́ fún ẹyin méje sí táwọn bá rántí ó ti bọ́. 5 million tí mo sọ ṣé o fẹ́ àbó o fẹ́. oṣù nífẹ̀ẹ́ sí. ọ̀rọ̀ àmì òsì ó débi mo ní ọ́ fún lómi ó lóun ẹ fún ní nǹkan lóun ọ̀jẹ̀ ẹ fún lóúnjẹ ó lóun ọ̀jẹ̀ kò ní yí àwọn tó ní ọ èmi ló bínú wájú ẹ orí ẹ burú orí ẹ burú orí ìwà àtàwọn tẹ ẹ jọ gbìmọ̀ pọ̀ orí yín burú ẹ ṣàn kú dànù wá gbé fún mo gbé fún ọ kí n lè mọ mọ́nítọ̀ rẹ ni. mọ́jọ wá bẹ́ẹ̀ o ó ti lásìkò tiẹ̀ tán ẹlòmíì ni ó ṣe o ẹlòmíì ni ó ṣe àló ti lásìkò tiẹ̀ tán orí yín burú ni tẹ́ ẹ bá ní nǹkan míì gidi tẹ́ ẹ fẹ́ sọ ẹ pè mí padà. olóògbé ayénirọ́mọ àbọ̀ ọ̀mọ̀pọ̀ ti kú ó rò pé ó sì wà láàyè dúró ta ni ọ̀nà tá n bá ńlá kú bàbá rẹ̀ àtìgbà táwa ti wà kéékèèké tá a fi wọ yunifásitì ló jẹ́ pé ọmọ ọ̀tá àti wàhálà ni mò ń fà lọ́jọ́ ayé mi àtìgbà tí mo ti pọ́ ọmọ ọdún 10 mo ti ń fa wàhálà kò sọ́jọ́ kan tí mo ò fàjọgbọ̀n wọn ò tí ì jọmọ ọdún 15 lọ tí mo ti kán èèyàn lẹ́sẹ̀ ládùúgbò wa wọ́n rántí tí ó fi dàgbà ní ìgbà tó dàgbà tó tún kojú omi kí mo ṣe mo pàdánù ni iwájú tèmi ìwọ tí wàá ń lé fùrù kọ̀ọ̀kan nítorí pé mo fi ọ́ so lórí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n dúró yìí tí n bá ní kẹ́ ẹ jù bọ́n lẹ̀ tí n bá ní kẹ́ ẹ ju gbogbo tó wà lọ́wọ́ yín lẹ̀ kẹ́yìn méjèèjì kí wà àti kan nù wọ́n jọjà èwo ló lè dààmú ṣé bí nítorí omi wà lẹ́yìn ẹja lẹ́ja ṣe ń ṣàkọ torí mo wà lẹ́yìn rẹ̀ òṣò ṣe ń fi ní kí ni mo wá ara mi ń yà fún wọn ò ní pa ọ́ fúnra mi o wọn ò ní gbẹ̀mí rẹ̀ àmọ́ tí wọ́n ó ṣèrè mí mọ́ tó ṣẹlẹ̀ mo ṣáà rí i pé mo lálàmbárí Iyemọja ó bá bẹ̀rẹ̀ sí ní juwọ́ sí mi Iyemọja rè kí ló wá ṣẹlẹ̀ ṣé mo jẹ Iyemọja lówó ni àbíbò mo wá rí i pé ètùtù ni wọ́n fẹ́ kí n ṣe fún wọn abẹ́ ẹ̀ gbọ́ ètùtù ni Iyemọja fẹ́ kí n ṣe fóun bí n bá sì fẹ́ ṣètùtù fún Iyemọja ó gbọ́dọ̀ jẹ́ abẹ̀mí bámú. mo ti ní wọn ò ní pa ọ́ fúnra ńgbà wọn ò ní pa ọ́ fúnra mi àmọ́ wọ́n báyé rẹ̀ jẹ́ tó jẹ́ pé tó o bá máa fi dé ọ̀dọ̀ Iyemọja ìwọ gan ti mọ tó o ṣe èmi ní kó o mọ̀ sí mo wá lọ sínú ìlú bẹ̀rẹ̀ sí ní dàlúrú káàkiri àbí. àṣẹ bàbá ó yẹ pé kẹ́ ẹ lọ sọ sínú odò ẹ jẹ́ kó dòdò tó tóbi o sínú Iyemọja ó lè dùn wípé mo sì fara hàn ó sì ṣe ohun tí mo fẹ́ ó nu eléyìí tó ṣẹlẹ̀ yìí ìkìlọ̀ ńlá ló jẹ́ o ẹni bá kọjá yìí ẹ̀ wọ́n jẹjẹ wọ́n pàyà wọ́n jà lọ ẹ̀yìn ẹmọ bẹ́ẹ̀ ti dé ẹ̀ lọ fún mi. Àtẹ̀lé bàbá lọ́dún bá gbọ́ alfa a máa pààkì máa bọ́lá rẹ̀ eléyìí. máa bá tiẹ̀ jẹ́ ni torí eléyìí wàá mọ̀ ìdí. ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́.
Mo lérò pé gbogbo àmọ́ ìdí pàtàkì tá fi wà ní ìbà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kò sí ìdí náà tá fi wà níbí bá ká lè dáàbò bo orílẹ̀-èdè wa yìí. Èmi mọ̀ gbá ọ̀bàyéjẹ́ yóò lè gbọ́ àmọ́ èmi ayé ni rọ́mọ náà ò lè gbà wọn ò lè wọ̀n kún èmi náà ò lè gbà láàbọ̀. Ẹ wo mo lérò pé gbogbo yín mọ code tá fi gbé jáde lẹ́nu. Then kí ni code náà? 367. Mo gbọ́. 367. Tó já sí wípé ẹni bá kú ńkọ́. Gbé mọ̀nà àti kú gbé mọ̀nà. Ẹni bá sọnù. Ẹ má gbàgbé o ojú àánú ti fọ́ o. Síkà ló kù. Mi gbọ́. Síkà ló kù. Lẹ́ẹ̀kan sí. Síkà ló kù. Ẹ wò ó èmi ayé ni rọ́mọ ò gbádùn ẹni bá ṣe bálabàla ẹni bá ṣe rédèrèdè ẹ dà wọ́n gírì ẹ mì wọ́n lógbòlógbò ẹ mì wọ́n lákàlàkà ẹ jẹ́ mọ̀ wípé kékeré lèmi ayé ni rọ́mọ kéré àmọ́ kò ṣe mímí fàdíyẹ ojú ogun yá. ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́. I will kill myself before I kill you. Hey, lie down. I lie down, man. Hey, lie down. Hey, come on there. Hey, come on there. Lie down for myself. Go on you. I want my name, man. I can't put my face for home. Can't put my face for home. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Tèwé tàgbà lóye. Ẹ káàsán o, èyí ni ìròyìn láti Owó Ìyá tẹlifíṣọ̀n
láti ẹnu Jùmọ̀kẹ́ Fádípẹ̀ ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ìjọba orílẹ̀-èdè ti fa owó epo rọ̀bì wá sílẹ̀ láti 162 naira sí 51 naira 50 kọ́bọ̀. Ọ̀gbẹ́ni Ayénirọ́mọ Ayélàágbé tí ìròyìn gbé lọ́jọ́ sí wípé ó ti kú ó tún ti jí dìde o. Kí ni mo wò yìí? Ṣókù fẹ́ dá láyé. Ìjọba ti gbé oríyìn fún àwọn òṣèré kò lè possible. wípé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe pàápàá jùlọ sí àwọn ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn. Hello Abọ́dẹ fine òun ni wọn náà ń wá mi bó ṣe ń surprise ẹ náà ló ń surprise mi náà ọmọ tó máa ṣẹlẹ̀ báyìí jẹ́ ká pàdé ní club lálẹ́ jẹ́ ká pàdé club lálẹ́ o má yẹ ká fi náà sórí òrùlé sùn ó ti gbọ́. àkíkú ìdílé léyìí ó fẹ́ máa ṣòro bí agbọ́n. ó ti jáde Ojútáyé ìwé ìròyìn Ojútáyé ti jáde ìròyìn kan tó wà nú ẹ̀ tó rẹ́nu lẹ̀ gbà nígbà tí àgbà bọ́ fọ́ ó ti jí o Ayénirọ́mọ ó ti jí padà ìwé ìròyìn Ojútáyé ló gbé rà á kó kà á kó mọ̀ túmọ̀ kó mọ̀ làbárè náà ẹ̀. Ṣókù àtúmọ̀ jí padà ni. ìdáhùn sí ìbéèrè ẹ ra ìwé ìròyìn Ojútáyé kó lọ kà á. ṣé babaláwo ló jí ni. ràwé ìròyìn Ojútáyé ó bá pàdé nú ẹ̀. ó ti jáde. kò yé mi o. èlò là ń ta ìwé ìròyìn bóyá òun tún wá wọn yàtọ̀ ni ó tún wọn yàtọ̀ ni ẹ fún mi níwèé ẹ bá ń pépà ẹ bá ti ń lọ ẹ lówó tẹ lè fi ràwé 200 naira ni. Ayénirọ́mọ. ó ti jáde Ayénirọ́mọ ó tún jí padà ọ̀nà wo ló gbà jí ra ìwé ìròyìn Ojútáyé wàá bá pàdé nú ẹ̀ bó ṣe rí nìyẹn. ìròyìn níwọ̀nba ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà ọ̀dọ́mọkùnrin kan onílàkadì oníkànràjẹ́gbọ́n tí gbogbo èèyàn mọ̀ sí Ayénirọ́mọ ọmọ Ayélàágbé tí gbogbo èèyàn nígbàgbọ́ pé ó ti jọlọ́run ní pé ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pò ti jí sáyé. bàbá wọlé Ajílóde Àtàmọ́tàsé ti kéde ìsọjí ìta gbangba tí a mọ̀ sí 10-10. owó epo rọ̀bì ti gbówó lórí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáájú ẹ̀gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ iléeṣẹ́ rédíò Àtàmọ́tàsé láti ròyìn owó epo tó gbówó lórí lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ti sọ̀rọ̀ o wọ́n ní kí ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà lè túbọ̀ rú gọ́gọ́ òun owó epo tó fi gbówó lérí. bàbá wòlíì Ajílóde ti sọ̀rọ̀ síta o ọ̀nà ìsọjí ìta gbangba tí a pè ní 10-10-10 ó máa gbìnàyà lé ọjọ́ tí wọ́n mú ọmọkùnrin onílàkadì oníkànràjẹ́gbọ́n tí gbogbo èèyàn nígbàgbọ́ ipò ti jáde láyé ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé Ayénirọ́mọ ọmọ Ayélàágbé ó ti làjú sáyé o ó sì ti sọ̀rọ̀ fún àwọn oníròyìn pé òun ṣetán láti ṣàlàyé gbogbo ohun tó wà láàrin òun àti Olúgbẹ̀san. ẹ lè mọ̀ ẹ ṣe wàá mọ̀ àwọn ọmọ tó jọ pa wọ́n pọ̀ òun náà ló sì tú wọn ká òun tó pa wọ́n pọ̀ ló tú wọn ká wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ebi ọmọ Olúgbẹ̀san ní Ayénirọ́mọ ló gbé kí ni ó yìí máa gbé Olúgbẹ̀san fúnra ara ẹ̀ oko tá a bá sọ mọ́pẹ́lọpẹ́ fi ń gbà ní kí ni ẹ̀wọ̀n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọ̀dàlẹ̀ burúkú ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹ para yín tán lẹ́yìn ọ̀gọ̀ngàn ńlùyà. wọ́n á gbọ́ èmi yóò tẹ̀ jíṣẹ́ fún gbogbo ilé àtọ̀nà ẹ tún rí mi sọ lọ́la ewúrẹ́ ara ń tá a máa ń wí wọ́n máa náwó báyìí wọ́n máa náwó báyìí àwọn olóṣèlú yẹn á ṣe ná aṣọ mi wọ́n bá wá débẹ̀ wọn ò ní ṣe kankan ẹ̀wá ni kò má para wọn ó lè jọmọ ọlọ́mọ kan ni wọ́n fẹ́ pa ẹ wò fúnra wọn lẹ ó máa fúnra wọn lóògùn jẹ.
ẹ kú jókòó dáadáa. Ẹ kú jókòó. Gbọ́. Yes sir. Ẹnu àlè mi ò wọlé. Ìpàdé ìpá mo fi fà á wọ̀ dẹ́dẹ́. Ẹ kúkú bá mi lákọ̀ bí ìbọn. Ṣé ò sí? Ẹ wo dáàdi, ó wà o. In fact, ọ̀rọ̀ táwa rí yín fún yìí. Ṣẹ́rí mi àti kejì mi àti argue pa lórí ọ̀rọ̀ yìí. Ẹ dáàdi, gbogbo alákòókò mọ̀ wípé ayé ni rọ́mọ, ó ti kú. In fact, news yẹn gan ti di old story. Ó dẹ̀ tún wá strange sí wọn síta tí wọ́n ń gbọ́ wọ́n sọ pé ó ti jí padà. Bó dẹ̀ ń jẹ́ láti jẹ́ kó yé òun wípé èèyàn tó ti kú ò lè jí mọ́ wípé irọ́ ni gbogbo ẹ̀. Bó ṣe bẹ̀rẹ̀ sí ń bá mi argue nìyẹn o, mo dẹ̀ wá sọ pé kì jẹ́ ká wá sọ̀dọ̀ dáàdi. Ó dẹ̀ ń bá mi argue òun nìyẹn. No. Ẹ mọ argue lọ́dún èmi bí o. Tẹ́ ẹ bá jáde, you can start your argument. Ẹ gbọ́ bẹ́ẹ̀? Wọ́n ṣe o. Ìfúnlọmọdé ní ọmọdé ò lẹ́dọ̀. Ní ayé tá a wà yìí, lórílẹ̀‐èdè tá a wà yìí, ẹ̀ tí ì mọ̀ rárá. Wọ́n ní ṣéèké ò bèlè, èèyàn bo ni lára ó jaṣọ lọ. Kùkùrú mọ̀ kúùkú, wẹ́líwẹ́lí làá sunkún àlẹ́ ẹni. Ẹ̀gbọ́n náà, ta ló sọ fún yín pé ayé ni rọmọ kú? Ìjọba ni o bàbá. Fine. Ta ló wá tó sọ fún yín pé ayé ni rọmọ ó wà láyé kò kú? Ìjọba náà ni. Why are you fighting? Why argument? Ẹni tó ló kú òun ló ní òkú. Ẹ jẹ́ n fi tàn ọmọdé kan kún fún yín. Ọmọdé kan ti lóhùn ó dàn bàbá àwọn òǹjọ kan. Bàbá rẹ̀ níwọ̀ ó ní ẹ̀ ẹ̀ tó bá dán ìwò ẹ̀ ní páàsì. Bàbá níwò ìgbére ọmọ yìí olódà ní páàsì olódà ló bá mẹ́yẹ ó ní kí bàbá àwọn gbà ààyè ní o ó ní kí bàbá àwọn gbà kò fi sápò. Bàbá bá mú ẹyẹ ló bá fi sápò. Ó ní bàbá àwọn ẹyẹ tẹ́ fi sápò ó ní sọ ti kú àbótí ó ní ààyè ní àbókù. Ẹ mọ̀ bàbá ẹ̀ wí ẹ mọ̀ tó wí. Kí ló sọ bàbá? Ó ní tó bá kó ṣe ni ó ní tó bá kó kú ó lóun mọ̀ kó máa kú tó bá sì pòye ó lóun mọ̀ kó máa yè lọ́mọ náà ni ò bá yé mọ́. Torí ọgbọ́n tí bàbá ń fẹ́ fàyọ ni pé tó bá ní òkú ẹyẹ lòun fún yín bàbá ọkàn fún lọ́rùn pa ni. Bàbá ó fún lọ́rùn pa ni tó bá dẹ̀ pé bàbá àwọn ẹyẹ yẹn òkú ààyè lòun fún yín bàbá ní gbàǹkẹ́ ààyè náà ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjọba tá à ń lò yìí o ẹnu dùdú yọ àwọn náà máa kó kú àwọn náà máa kó fà àwọn náà pé ọmọdé yìí o ó ti rán lóko kún àwọn náà tún máa pé wọn ò rán lọ mọ́. Ṣé ẹ rí ohun tẹ́mi fẹ́ kí gbogbo wọn dì mú o ní pé ìjọba tó bá dé ni ẹ̀jẹ̀ á ṣe kọ́lọ́hún ó gbé gbogbo wa sókè kọ́lọ́hún jẹ́ àríṣe. Ṣé ẹ rí ìjọba tó ṣèlú tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ẹni bá lóun gbọ́n jù wọ́n lọ ògbó ni bàbá ló ń fi ikú ṣeré o ó ń fi ikú ṣeré àdìgbọ́nrán kú ń fi ikú ṣe. Ẹni bá lóun gbọ́n ju ìjọba lọ yóò fi ikú yóò jèrè ikú. Bẹ́ẹ̀ ni ikú yóò kàn kúkú gífà tí wọ́n bá ti lókú ẹ̀ lókú tí wọ́n bá ti ló wà láàyè ẹ̀ ló wà láàyè. Ṣẹ́yìn rí ṣé ti ẹ̀rí kíní pẹlẹbẹ tá à ń gbé kiri nísìnyí àwọn kan wà tó jẹ́ bíi kó fọ́ pátápátá ni wọ́n wà. Wò tí ẹ fẹ́ gbọ́ ohun tí ìjọba bá fẹ́ wí irọ́ kàbìtì bẹ́ẹ̀ wọ́n mọ̀ pa sórí kinní ọ̀hún wọ́n sì ní táwọn bá ti pa tán kí wọn náà fi ránṣẹ́ sẹ́ni mẹ́jọ. Ẹ mọ̀ ta o èmi ò kó kú èmi ò sì ipò wà láàyè ẹ mọ̀ kóòtù mi o àdúrà yín ó gbà ẹ mọ̀ rí ṣe o ẹ mọ̀ ta o. Àmọ̀dé kí ló ṣẹlẹ̀ mo pè é látàárọ̀ pé kò jẹ́ ká ìran club ó ṣe wá ń pè mí lálẹ́ pé kí n máa bọ̀ mo ti délé mo ti bọ́ṣọ mo ti fẹ́ wẹ̀ kí n dẹ̀ jẹun kí n sùn lókè. I'm so sorry mo ní iṣẹ́ tó pọ̀ ní ọ́fíìsì lẹ́nu in fact a fẹ́ gba commissioner for works a fẹ́ gba alálejò ní ọ̀dọ̀ wa lọ́la a dẹ̀ láti prepare sílẹ̀ project kan bẹ tí wọ́n ní ká ṣe special project láti federal governor fẹ́ wá ṣí so commissioner fẹ́ wá wo gbogbo nǹkan tá a ti ṣe so ìyẹn làwọn ṣe preparation ló jẹ́ kí n pẹ́ I'm sorry okay. Now how far ṣé o ti gbọ́. Ṣé mo ti gbọ́ kí ni mo pè é fún mo ní ṣé o rí nǹkan tí mò ń rí. Ìwọ náà ti gbọ́. Ayé ni rọmọ mo ti kú. So possible ṣá pé ayé ni rọmọ òkú. tó tí ó bá possible kò yẹ ká tó rí mọ́. Then
there's a problem. àti ní problem gidi. problem yẹn kò wá ń ṣe leader nìkan ló ní problem o àwa gan la ní problem jù in fact èmi àti ẹ la ní problem jù o mọrú leader ta ni o máa ṣíwájú o. Olúgbẹ̀san máa sọ pé wèrè ló wo owó gbádùn o owó jẹ́ kíní kan kẹ́ni tó pè rẹ̀ wèrè òbí jẹ́ kíní kankan yẹ àwọn agọgọ fúnra wa à ní problem a gbọ́dọ̀ jẹ́ forúkọ wa bàjẹ́. well èmi wá rò ó sì pé the higher the better bílẹ̀ bá ti mọ́ lọ́la bóyá ká tètè lọ bá torí pé tó wá tó pẹ́ jù ó lè sọ pé sàfẹ́ sọ pé àgbọ́n ni ṣé orí wáyé ṣe bákan ni nínú ọmọ style of life ẹ̀. o tí wọ́n ti ń sọ ọ̀tọ̀ tolúgbẹ̀san ni wọ́n rí tó ń sọ àmọ́dẹ àwa fúnra ara wa gan kọ́ṣà safe torúkọ wa ò ní bàjẹ́. ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́ ayé ni ìrọ̀mọ́. ọkọ tí ò dá mi lóko òwò kò lè lórí mi bàjẹ́ o. bàbá Kádíjà kí ló dé. ìwọ pé mò ń kí ọ ni. mò ń kà ní. dúnà ṣé ò dáná lẹ́dẹ̀ mi ni. mo dà. òun á dà. ó wà ládà. á dà lọ́sùn. èmi ò mọ. mo gbé látàárọ̀ tí mo ti rìn káàkiri tí mo wà lórí kiri tí mo ń polówó tí mo ń polongo tí mo ń fẹ́ fún kí n tún délé kí n tún má lè jẹun ọ̀ dáná lẹ́dẹ̀ mi. mo dà. ó dáa. mo dà. níbo ló wá gbé sí. so n sàmì ṣe dúró náà ṣe òun já mi lẹ́gọ̀ọ́ ni àbí òun mú mi ṣeré. ẹ ní fa. Ifá mo jẹ́ bí babaláwo ni. ẹ lè bí gọ́gùn. Ìyá Kádíjà ṣe nǹkan kan ò sí ọ lórí. pínrín. Ìyá Kádíjà ṣe nǹkan ò tí ì sí ọ lórí. yága lára mi yá. ṣé ọmọ pé kó dánilẹ̀ fún mi ni àbí kí ni tó ń sọ lẹ́nu tí ń dùn mọ́ kí ló ń ṣẹlẹ̀. aláràkà yàtọ̀ àjẹbù oúnjẹ tó fowó ẹ̀ lẹ̀ ó bá bọ̀ tàná ń bẹ̀ lọ́dẹ̀ ẹnu dè. ké o torí pé yìí ti rántí fi owó lẹ̀ ní àárọ̀ yìí èyí ti túmọ̀ sí pé o lè yá mi lówó kí n kàn fi dé kí n sì mówó ẹ̀ lé ẹ lọ́wọ́ sálùbáríkà. aláìní tìjú ọkọ ìyàwó ni. kí ló rí. aláìní kan ṣe ọkọ ìyàwó ni. kí ló rí. akọ́sìbèrò dẹ̀ ni ẹ. sọ tẹnu ẹ o. dákun ibi tí gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ti ń gba newspaper ibẹ̀ kọ́ ìwọ ti ń gba newspaper tó ń kirikiri. ìròyìn aládùn náà ń tà kiri. ẹ̀yin coronavirus o Boko Haram o ríròyìn gidi tà wá dé bẹ́ẹ̀ sí lọ bẹ́ẹ̀ ṣe bọ̀ náà ni orí ikọ̀ yìí náà ni tó fi ṣe yín ni ríròyìn gidi tà. Ìyá Kádíjà sẹ́mi ni mo kọ pépà sẹ́mi ni mo ń tẹ pépà sẹ́mi ni mo mọ̀ fún àwọn ní pépà ní tí wọ́n kọ síbi inú pépà ebi kan ti tẹ pépà kémi ọgbà pépà lọ́wọ́ wọn kémi ọlọ́ta ni ẹjọ́ ọlọ́ nítorí wọn kọ síbẹ̀ mẹ́kọ̀ọ́ láàbí polówó ni àti pé olómi ò níròyìn gidi nínú àwọn ìwé ìròyìn tèmi bí kí n máa sọ pé ilé kan jóná ní kinní kan ṣẹlẹ̀ mọ́tò kan wọ́n jí ọkọ̀ kan lọ jọ ṣé good news máa ń tà lójú ẹ̀ kí ṣe bad news ló máa ń tà ni nígbà tó o sí lórí Instagram ọjà bad news ni mo trend ọjà rárá. Mr. Toja níbi tẹ ta tó já sí ẹ lọ jẹ tọ̀sán ilẹ̀ èsì kọ́bọ̀ tí ìfi dáná fún. o dúró sórí pọ́ǹtì ẹ o dúró sórí pọ́ǹtì ẹ pé kò sí nǹkan tí mo lè rí jẹ àbí màá jọ ẹ lójú ìwọ náà ti lẹ́nì kejì o mọ̀ ni. mo ti mọ lóyún àtúntò no problem. ọkọ tí ò dá ní lóko òwò kò lè lórí mi bàjẹ́ o bọ́kọ́ lórí mi fọ́ àgúnlá bọ́kọ́ lórí mi fọ́ ọ mà ló lò sí ẹlẹ́nu gbígbẹ ọkọ orí nǹkan náà. mi ti ẹ̀ mọ̀ bóyá wọ́n ti gbé tí ẹ̀ fògùn mú mi gan ni èmi ṣe léyìí láyé mi tí ò bá jẹ́ torí Kádíjà tí mò ń wò. Boss, Chancellor. Yeah, welcome. Boss, I have bad news. Bad news, báwo? Kí ló ṣẹlẹ̀? Boss, látijọ́ tí mo ti dẹnu iṣẹ́ yìí lénìí mo fetí mi gbọ́ nǹkan tí mi ò gbọ́ rí. Could you believe that miscreant hoodlum yẹn political thug tá a believe kó ti kú ayé ni rọ́mọ kò tí kú o. How? Boss, ṣé wàá mọ pàpàǹparí ibẹ̀? Deborah has been kidnapped. Officer Deborah? By this same ayé ni rọ́mọ. How come? Where do you get all this information for God's sake? Because you don't have a tracker nínú bàtà gbogbo àwọn officers. Oh! Nígbà tí wọ́n pe nọ́mbà ẹ̀ títí tí ò gbé kọ́, I had to track her. Ibẹ̀ ni mo ti wá find out pé wọ́n ti tamper pẹ̀lú tracker. Ibẹ̀ ni mo ti conclude pé wọ́n ti gbé. Mo tún wá ṣàwọn findings mi ló wá fi hàn gédégbé pé wọ́n ti kidnap ẹ̀. Now between me and you, what do we do? What do we do? Kí ló ní lọ́kàn? At least mo sábà kí bó ṣe ń bọ̀ òun láti mú solution dání àbí ò tí ì rí nǹkan kan tó rò pé ó lè jẹ́ way out. That's the reason why. Nǹkan tá a máa ṣe sí ló gbé mi wá ẹ mọ̀ pé mi ò lè dáṣẹ kan pa láì jẹ́ pé mo fi tó ilé. You know what?
just give me 10 minutes má jáde rárá o kò máa lọ sọ́fíìsì ẹ̀ máa pè padà the next 10 minutes máa rò pé kí la lè ṣe. bọ̀ pẹ̀lú bó ṣe wà lọ́fíìsì ẹ̀ náà kí n tó pè ẹ́ ṣe wọ́n kí wàhálà ti wà this guy tá a ti dọ̀mọ̀ pé ó ti kú kò ń ṣe pé bóyá zoom àjọmọ̀ pé ó kú how come báwo ló ṣe jí definitely crisis ti wà and láti wà very very careful ó tún wá ti kidnap nínú àwọn ọ́fíìsà mi kí ni mo mọ̀ tó lè máa ṣẹlẹ̀ láàrin wọn báyẹn sìn o láti jókòó lásán so tí wọ́n fi máa pè ẹ̀wọ̀n náà láti mú àwọn nǹkan kan wá fún mi tó máa help mi. You can go. Thank you. Thank you, sir. You can go. You can go. Mo máa rogo kẹ́. ayé ni ìrànmọ́ ayé ni ìrànmọ́. lọ́gọ̀lọ́gọ̀ méjì wọ́n fi lọ́gọ̀lọ́gọ̀ dànù. iná sọ. ìwà sọ pé àjò awọ àdùnkù wà musa ojo ń ṣí ego ó kọ́lé ní sọ fún ẹni tẹ́ ń ta ẹjọ́ sórí ní ọjọ́ wa ní yóò máa bí báyìí à ń paṣẹ gèlú rọ haúsá ṣúdú ẹ̀ nìyí ní ọjọ́ wa sórí ejò báyìí á lè wọ́wọ́ báyìí á lè tó owó mi gbé. ó parọ́ àbí wọ́ mọ́ńkì. kéré sí wa ẹ̀jẹ̀. ẹjọ́ kí ló ṣẹlẹ̀ no ó yẹ yìí ẹni bọ́ tẹ́fà lẹ́yìn bọ́ mu àlè iṣẹ́ pé olórí burúkú ni í ṣá olórí burúkú ni yìí. kí ló ń tẹ káwọn ọmọlọmọ láti bọ̀ ọ́sẹ̀ kọ́ sí mi ṣé ẹ gbọ́ wọn ṣé bá máa pàwọ́ ìpáwọ́ náà kí ló dé. àpò aṣọ òṣì ẹ̀ ló mú ọmọ ni bá wẹ́n ti dẹ̀ àpù ó dẹ̀ sọ̀rọ̀ ẹni máa gbé táṣà yóò sí wí ni. ajé àyè ti ẹ̀ ọ́ ọmọ àlè tẹ́lẹ̀ bó ṣe ìbọn yẹn ọmọ àlè ni èmi á sì láti lọ́jọ́ yìí. ẹ wá kọ́kọ́ ṣe sí ẹ jókòó sí bá ṣe bí olórí ayé ti bàjẹ́ ni wọ́n lẹ́kùn ní dá fún yín. kóró. yes boss. ìlú sí kìí gbà yẹn. ọmọ fínísì kan ló kàn sí ìpínlẹ̀ yẹn. ayíṣẹ́ ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. àpá ti ẹ̀ pọ̀ o. ẹ̀mí tó lè dá ló sọ pé ọmọ kan kókó ló kọ́ ṣé tó bá kú ṣò lè jí ni. sílẹ̀ ọ̀la bá ti mọ ẹ gbé ọmọ yẹn lọ sí aláyàkí hospital ẹ gbé síwájú rẹ ẹ sọ $100,000 sí lórí. Mágbẹ́ta ọjà tún síwájú. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ olóṣì ò ní láìfù wèrè bẹ́ẹ̀ni wèrè sọ́ọ̀járe aláyé ta. ayé ni ìrànmọ́ ọjọ́ pé a ti dé. ayé ni ìrànmọ́ ayé akúpẹ́lẹ́ àti gbádùn ayé wa kí ló ṣẹlẹ̀ kí ló dé akọ́mọ́sọ̀kọ́ àmàjìbọ̀ àmàṣẹ báyìí ó dẹ̀ ti ó ti tán nìyẹn. Pay apart from that 150, there are other packages. You get her. ṣé tuntun ṣé ìwọ ọ̀fẹ́ ọmọ àwọn èèyàn kan aren't you dating other people's sons. Oh, you need to see the way I was screaming. You actually call that one a husband? A big body, small engine. The problem is the unholy, disgusting life you live. ìyá aláàánú mi tí mo máa ń sọ fún yín pé mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn àwọn lélẹ́yìn máa. Exactly are you looking for? Kí ló ń wá kiri? Ní ìgbà yẹn, how many bad things lẹ ti ṣe? Ṣẹlẹ̀ka, you did not change now, you have not changed yet. Actions speak louder than words. 2 minutes noodles. No, sorry, 2 seconds. Is it 2 seconds or 2 minutes noodles? Tó rọ̀ pé bó ṣe ṣe nìyẹn. Tó bá bàbá kọ̀ sí, tó bá burú ọkọ̀ sí. Ìgbà tó máa lé ẹ jáde ilé ọkọ wọn jẹ́ gbọ́mọ dání. Ṣé ó tán? Ọkọ mú ẹ, òun ló ń bẹ̀ sùn ló bọ́ ọkọ mú ẹ. Everybody you are mad. Ó ní ọ̀gbẹ́. Bàbá kú, ìyá ló kù. So, o ti ní ìyá mi. Okay, tí o bá ṣe kó lórí burúkú ni wọ́n náà. You as a friend, ṣé o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé Jébọ̀ ìfẹ́ mọ́ sí mi? Tí marriage bá fẹ́ dúró tán, tí o fẹ́ kó dúró ńlẹ̀ dáadáa, sex gbọ́dọ̀ ṣe kókó gbọ́dọ̀ mọ mú láyà àgbà. Ṣùgbọ́n irọ́ ni tiẹ̀. Your papa get this place now. So why you come dey block us? Why you dey block us? Tara, tó o bá fẹ́ fi marriage ẹ̀ ta fara. Come on, girl. Ó jẹ́ lọ fi fífẹ́ lọ́rùn sí. Boy, he's so sweet. Tell me you love J-boy. Mom, okay, tell me love J-boy. Kí ló dé tẹ́ ṣe fẹ́? What? Yeah, I'm lonely. I need a companion. You don't! All you need is a sex worker. Don't talk to me anyhow. He killed her sister. Raymond,
really need to stop this. Too much of sex pills? I need you to make love to me. You took my virginity from me, and you think I can let that slide for anyone? What are you thinking? Tí n bá wádìí ọ̀rọ̀ ìtàn. Tó bá wá jẹ́ pé ajé rẹ̀ ó lù mọ́ yín lórí. Ṣé ẹ mọ̀ pé àwọn òbí yín wọ́n wà láàyè báyìí wọ́n sì mọ̀ sunkún yín? Ìtọ́jọ́ orí rẹ̀ ò báyìí tí jìnnà dùnú àwọn òbí yín wọ́n mọ̀ sunkún ọ̀sán. Èmi gbéṣẹ́ fún yín. Bàbá ńlá kú bàbá yín kò ní wà lẹ́yìn mi kí n gbéṣẹ́ fún yín kẹ́ ẹ wá máa fi gbá kan bọ̀ kan nú fẹ́mi. Mo ní kẹ́ ẹ lọ ju ọmọ sónú odò. Ohun tí mò ń wí ti ń yé yín báyìí. Fúnra ara mi ni mo ṣiṣẹ́ òǹdé have done. Mo fi ìgò mo fi gún lójú fúnra mi. Ó ń dapòró ni mo ṣe ní kẹ́ ẹ gbé kẹ́ ẹ lọ jù sómi fún Yemọja. Ẹ wá gbẹ̀yìn bẹ̀gbọ́n jẹ́ fẹ́mi. Ẹ dójú ọ̀nà ẹ gbé yọ ọsibítù. Wọ́n wá tọ́jú rẹ̀ tán ó wá bẹ̀rẹ̀ sí ní fẹlá káàkiri ìgboro lẹ́mìí. ẹ jù síbo wọ́n jẹ́ kí n sọ kí nìkan fún yín o afẹ́fẹ́ ti fẹ́ wá sí ìdí adìẹ o òṣèlú ti wà láàrin yín tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bá jù sódò ìkànnù yín ti gbàbọ̀dé ó lọ yọ jáde padà ẹ jẹ́ sọ kí nìkan fún yín o ẹ jẹ́ sọ kí nìkan fún yín dáadáa you have thrown stone expect pebbles in return from our end. Ẹ wo Simon gbogbo ilé ìtẹ́ sọ yìí ó ti pọ̀jù fẹ́lẹ́dà àwọn ọmọ ayé wọn bàjẹ́ wọn ò ní mọ̀ wípé inú ń bí mi pé mo fẹ́ ba ayé ìyá wọn jẹ́ ni wọ́n Bíbélì ní ká di ohun gbogbo mú o tá a bá dì mú tán ká wádìí rẹ̀ ká sì lè mọ ètò ń dó lóòótọ́ àtòdodo nù tá a dì mú. Táre tani ó kú gangan. Boss bó ṣe wà yìí oṣù èmi fún ara mi ni mo sọ lẹ́nu àárín méjì odò lásán sí. bàbá èèyàn méjì ayé ni èèyàn méjì ni bàbá ìbàbá mú gẹ́ẹ̀tì ẹ̀ èèyàn méjì ayé ni kò possible. kò possible. Simon ṣé o mọ̀ pé méjì ni mí. bẹ́ẹ̀ ni àwọn náà mọ̀ bẹ́ẹ̀ àwọn gan mọ̀ fúnra wọn. ẹ̀yin fúnra yín mọ̀ pé méjì ni mí. èmi mọ̀ from the word go. ẹ mọ̀ pé mi Kẹ́hìndé ń bẹ́ẹ̀ mọ̀ pé táyé mi wà mí kan àmọ́ mi Kẹ́hìndé olórí burúkú ni mí èèyàn méjì ayé ni àbí ẹ̀yin náà mọ̀ pé méjì ni wọ́n bí tó ò ní Kẹ́hìndé àbó ò ní táyé tó bá jẹ́ pé méjì ayé ni ó dáa bẹ́ẹ̀ o àmọ́ tí ò bá ṣe méjì ayé gbogbo ibi tí àwọn ẹbí yín bá wà wọ́n sọ wọ́n di méjì. kí wọ́n ti máa sọ tó lẹ̀ báyìí. kẹ́ ẹ kúrò mí kẹ́ ẹ lọ òkè òkun mi ìfẹ́ mọ́ bí tẹ́ ẹ lọ wọ́n fi gbogbo nǹkan tí wọ́n ní wọ́n fi pè yín padà èmi ní kẹ́ ẹ lọ ṣiṣẹ́ wèrè ara rẹ mò ń sọ oyè rẹ́rìn àbí kí ló ṣe. ọ̀dà láàárín ìṣẹ́jú méjì wọn ò fẹ́ rí kankan nù yín. Sita! Sita! Go! Go! Hop! Hop! Aṣíwájú. Wàhálà náà wọ̀ ní nǹkan burúkú ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ má ṣe gbẹ́lẹ́ ọkọ̀ ọ̀gbìn ìyá náà èmi náà ní nǹkan kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ ẹ bá fàbí wọlé gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ ẹ sọ ń bí bẹ́ẹ̀ bá ní nǹkan kan sọ mọ́ ni kẹ́ ẹ jọ pa. ẹ sọ gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ ń bí ẹ sọ ń bí ni bí ò bá sí nǹkan míì tẹ́ ẹ fẹ́ sọ. Aṣíwájú.
Hello sir. Yeah, ẹ má bínú sir, I'm very sorry sir. Ẹ má bínú ẹ jọ̀ọ́. All right. Ẹ tẹ̀ mọ nǹkan tó jẹ́ kémi tiẹ̀ ti torí ẹ̀ pè é sir. Bọ́ọ̀yì criminal ayé ni rọ́mọ yẹn. Lẹ́yìn ìgbà tí a gbọ́ pé ó ti jí padà, mo kàn ní káwọn boys mi bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé káàkiri láti lè arrest ẹ̀ kí wọ́n lè mú. Bọ́ issue kan wá ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. I get to know pé ó lọ kidnap àwọn kan. Ó kidnap, ó tún ṣe operate. Wọ́n lọ kidnap àwọn èèyàn tó pọ̀. Ṣùgbọ́n nígbà táwọn investigate àwọn tó kidnap yẹn táwọn sáà ń ṣe àwọn investigation wa, àwa get to know pé ọmọ yín obìnrin yẹn pé ó pẹ̀lú àwọn tó kidnap sir. No problem sir, kì í ṣe pàwọn náà dúró, we are working on it sir. In fact kẹ́lẹ̀ mọ̀ sir, ṣe rí kíní yẹn ọ̀pọ̀ yẹn burú débi pé nínú àwọn ọ́fíìsà wa gangan, ọ́fíìsà mi tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi gan, ó pẹ̀lú àwọn tó kidnap sir. All right sir, mo promise yín life lẹ máa rí ọmọ yín ṣe gbọ́ sà, ìyẹn ò ṣe problem, life lẹ máa rí ọmọ yín, à ń ṣiṣẹ́ lórí ẹ̀, mo tiẹ̀ lè jáde fúnra mi gan torí tiẹ̀. Oh, that's a promise. All right sir. This man is mad. Báwo ni èèyàn ṣe máa ń wà báyìí náà? For God's sake. Báwo ni èèyàn ṣe jí máa jẹ́ pé tara ẹ̀ nìkan ló máa mọ̀ tí ò ní mọ́ tẹ́lómi? Wọ́n kidnap ọmọ ẹ̀, kí ni tèmi? Ìgbà wọn ni mo mọ̀ tọ́mọ ẹ̀ rìnrìn kúrìn tó fi kidnap ẹ̀. Oníkì bẹ́ẹ̀ wọ́n mọ̀ ẹ̀. Wọ́n sọ pé wọ́n kidnap ẹni tó yẹ kó ń defend aráàlú tó ń jẹ́ pé ẹnu iṣẹ́ tiẹ̀ ló wà tí ò rìnrìn kúrìn bí tọ́mọ ẹ̀ oníkòkò ẹ̀ tí wọ́n máa kú kókú. Ewu báwọn èèyàn wá ṣe ní for God's sake. Hey, ṣé mi ti ní problem báyìí? Kò sí tí ó lè ṣe, ó lè nìkan gbé mi kúrò níbí. In fact ó lè nìkan gba ọṣẹ ọlọ́pàá lọ́rùn mi. Ó wá fọ́ ni kò sí tí ó lè ṣe Olúgbẹ̀san, ó lè nìkan pa mí. Torí mo gba iṣẹ́ ìjọba torí Ọlọ́run, torí mo gba iṣẹ́ ìwọ báwọn èèyàn ṣe wọ́n ṣe dájú tí wọ́n tí ó jẹ́ pé wọ́n kàn fa àwọn èèyàn bóra ẹranko ni wọ́n pé ń bá mi sọ̀rọ̀. Ó kí ni mo fẹ́ ṣe? Ẹlẹ́dàá àwọn tó lé mi náà á jẹ́ kí n rọ́mọ ìgbà o. Mo há o. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra, ilẹ̀ ń yọ ìyàn gidi. Tèwe tàgbà ló ń ké, ilẹ̀ ń yọ ìyàn gidi. Ayé ni ọmọ rọra.
chop am. Don't give am for food for me. I chop am kere for pikin. Small pikin food, you dey chop am. Kai, kiki food. Kagan kiki go. Why you know tell them say hunger dey catch you? Kai, hungry no dey catch me. Kagan go. Small pikin food, all the kiki anu you eat. Now I don't know. Kai, me need money. I stand for my front. You want kiss am for me? Abeg shut up jare. Mo ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Nǹkan tó bá fẹ́ sọ kò sọ pàápàá. Kò padà síbi táwọn ẹgbẹ́ wà. Tó ń yí ẹ bẹ́ẹ̀ yẹn. Ẹ wo, èmi kàn ní kí mi sọ fún yín ní akànjọ oúnjẹ yín lásán bí báyìí ni o. Àdàkẹ́ fi wálẹ̀ ká máa lọ. Àbí kí ni kókó oúnjẹ tá à ń jẹ ń bí báyìí? You know to say this girl don dey run mad. Wá! Ṣé o mọ ọmọ ni? Àyàkú ẹ̀ ó kọ́ wọ bíbá dúró sí ìbàyìí náà òun bá a rojọ́. Kí ó kọ́ pa yẹn tì náà? Ó jẹ́ pé òun jẹ free food ní ojú ẹ̀. Ó jẹ́ pé ìbàyìí jọ ọ̀dọ̀ àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá táwa ń tọ́jú. Kẹ̀bẹ̀rẹ̀ ṣe káyì because I fit am for beautiful. Carry my hand comot for working. Ó tó ẹ̀jọ̀. Kàgẹ́lì ko. My friend, he talk am for you. If you chop, if you big, he go kill am for you. Na that. So yeah. Malam, you know say all the thing wey I dey talk, no be say I mean am. You know say you be my paddy. You be afraid of me. Abeg no kill me, abeg. No kill me. If you kill me na loss. Má máa sọ pé ọkùnrin tí èèyàn bí tiẹ̀. Èmi mo sì máa pa. No dey talk this kind thing na. So ìwọ ò fẹ́ kú. Ọwọ́ èmi ò wá òkè o. I dey beg una now. You know say we don dey we now. Àwa ni wíwí, a ti ṣeré gan. Oh my guy. Kai, make I stand up follow. Kai, I don't get that for problem. Follow. Kagale go. Ó yẹ ká bọ́ ọmọ ìbí o. You go come back for myself. Ó yẹ ká bọ́ ọmọ ìbí o. Ma provoke. Abeg, but that thing wey I talk. Just share ni. Oh yeah, no vex. I don dey go, no vex. No vex na. No vex. I don dey. Hello, Daddy. Hello, Daddy. Give me the phone. Give me the phone. Olùgbẹ̀san. Ayé ni rọ̀bọ̀. Kí ló ṣẹlẹ̀ tó gbọ́mọ mi? Kí ló tó ṣe fún ọ? Wọn ò fọwọ́ báyìí mú ọ, ọmọ gidi ló jẹ́ sí mi o. Ẹbí wo ni gbogbo eléyìí? Ayé ni rọ̀mọ̀, mọ̀ gbọ́. Gbogbo nǹkan kí nǹkan tó o bá fẹ́ kí n ṣe fún ọ bí tó wà wọ́n ò ṣe fún ọ. Ó yá send account number rẹ gẹ́ send bí 500,000 sí ọ kó o sì fọmọ mi lẹ̀. Kí ló mọ̀ mi ṣe tó gbọ́mọ mi? Èmi ló yẹ kó o wá bá bó o bá lọ́rọ̀ tó o fẹ́ sọ. Jẹ́ kémi àti ẹjọ́ sọ. Ibo ló gbọ́mọ mi sí? Ó yá send address sí mi. Mo fẹ́ kí n jẹ́ gbogbo kan tó wà láàrin mi àti Yorùbá aráàlú. Ìrókò ńkọ́? Ìrókò bo ìrókò ti kú. Look down. Àgbàbíàká ńkọ́? Kí ló ń ṣẹlẹ̀? Ó sì jẹ́ àwọn tó ti kú ló ń béèrè ọ̀rọ̀ wọn lọ́wọ́ mi. Akékaka ńkọ́? Mo fẹ́ kó lọ sí mídíà kó sọ̀kọ́ tó pa gbogbo wọn fún aráyé. Ayé ni rọmọ. Ayé ni rọmọ bá a bá fa gbùrùgbùrù ó fa gbò. Bàbá fa gbùrùgbùrù ó fa gbò kò yẹ kó o bá bí ìmú mi. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó sọ yìí? Báwo ni wọ́n ṣe máa wá lọ báwo oníròyìn kí n máa sọ pé kú báyìí ló pa wọ́n? Iyún ń le fún mi láti ṣe. Dákun. O ò lè ṣe. Mo fẹ́ kó lọ pe àwọn oníwèé ìròyìn kó san tó wà láàrin mi àti fún gbogbo aráyé ló tó lè rí ọmọ ẹ̀. Wọ́n ò lè ṣe o. Nǹkan míì tó bá mọ̀ tá a lè ṣe tó fi lè fọmọ́lẹ̀ ní kó fọmọ́lẹ̀. Wọn ò tí ì dẹ́kun sẹ́. Ayé ni rọmọ. Gẹ́gẹ́ bí awo jẹ́ kémi àti ẹ̀rẹ́ra ká sọ̀rọ̀. Ayé ni rọmọ. Dọ́dọ̀ ayé. Stand up! No dey follow me talk. I know wetin I dey do. Stand up, move. Tó sọ̀rọ̀ rẹ̀ dọ̀lọ́rù, tó ń wá ta ní màá mú mi, tó ń wá ta ní màá mú mi.
ọmọ ìjẹpa fóònù rẹ̀ ṣá ọmọ ìjẹpa fóònù kò ní dá fáwọn tó lọ lórí burúkú ni ọ̀nà nínú ọ̀rọ̀ tí mò ń sọ rẹ́rìn lẹ́nu mi ni àbẹ́tí rẹ di ọ̀gbọ́n gbogbo tí mò ń wí níṣẹ́jú àyà mo fẹ́ rí wọ àtàwọn tó kù rẹ̀. lálá tó lókè ilẹ̀ lómi bọ̀. ní tó bá kọ lògì káfọ́ lè kọ̀rọ̀ kí mo lè gbé gbà. pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san ìròyìn ajá balẹ̀ ìròyìn tó ta sánsán ó ti délẹ̀ ìgbéyàwó tí wọ́n ṣe lọ́jọ́ kan ó tún jọ́ kan náà mi ò rírú ẹ̀ rí nínú ìwé ìròyìn Ojútáyé láti bá pàdé ó ṣẹlẹ̀ ọmọ tuntun kọ́ kànga nínú ìwé ìròyìn Ojútáyé náà ló wà ó ṣẹlẹ̀ àwọn bọ́ọ̀bù lọ́wọ́ bàbá ní pépà làwọn ìròyìn kò kà á. ẹ wá àdé pè yín. ẹ ti gbọ́ nípa ẹ̀ wọ́n ṣègbéyàwó lánàá ó tún lé ní. ó ga ẹ fún wa lẹ́yọ̀kan. ẹyọ̀kan. bẹ́ẹ̀ ni ṣé ikọ̀ tó ṣàwárí ẹ̀ gara dáadáa. wọ́n ṣègbéyàwó lánàá ó tún lónìí kí ló fà á ẹ̀ríkà nú ẹ̀ ó ṣẹlẹ̀ pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san ọmọ kékeré kó sí kànga nílùú kan nílùú wo ló ti ṣẹlẹ̀ nínú ìwé ìròyìn lẹ́tí máa bá pàdé ìròyìn tó ta sánsán ìròyìn tó balẹ̀ tó rọ́gbẹ̀ ìròyìn tó jálulẹ̀. ẹ̀wọ̀n kò sùn ṣé kí n má kúrò fún ẹ ẹ̀rù ń bà mí. ọmọdé kí ló tún ṣẹlẹ̀. àyà mi ń já ẹ̀rù ń bà mí ọkàn mi ò balẹ̀. àmọ̀dé kí ló tún dé kí ló ṣẹlẹ̀. beautiful sórí láti mẹ́kọ̀ orúkọ kò lé o láti bà orúkọ jẹ́ ló rọrùn jù kò dẹ̀ sí tó bà mí lẹ́rù ju aṣíwájú wa lọ. aṣíwájú Olúgbẹ̀san. bẹ́ẹ̀ ni. kí ló tún ṣe. kò ṣe now pẹ̀lú ìṣù tó ń bẹ́ lẹ́sìn tá à ń trash lọ́wọ́ tá à ti rojú tó ẹ̀ yìí ọmọ ẹ̀tọ́ ń wá yẹn ṣé o mọ̀ pé Olúgbẹ̀san can behave anyhow anytime any day tí wọ́n bá fún ní ìfún ọ̀nì tó bá fọ̀ṣẹ̀ pé òkè àwọn máa release ọmọ ẹ̀ fún tó bá jẹ́wọ́ ó lè jẹ́wọ́ pé we are dangerous politicians. wọn bí bá bá ẹ rè kò tó bẹ́ẹ̀. Olúgbẹ̀san. ta ló mẹ́mu tí ò fẹ́ Olúgbẹ̀san á dárúkọ mi tó bá dọ̀hùn wà mọ́ tó jẹ́ wo bí mo ti mọ̀ sí láti kékeré báyìí ìgbà tí mo ti ń lọ sólí prophet mo ti mọ̀ ó kàn lá advantage lásán káwa sọ pé wọn máa ṣe kí ni àwa táṣìírí wa wà mọ owó èèyàn tí mo jẹ́ máa fojú ẹ̀rí mọ́mọ́ egbò. no mo fẹ́ kó mọ kinní kan o ṣé o mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ sìn serving official la wa adẹ awà lẹ́nu pé à ń ṣiṣẹ́ lọ́wọ́ òun nísìnyí just bloody party leader ni kò kí nǹkan bàjẹ́ kí ó bá bàjẹ́ o ìyẹn ni mò ń wò wàhálà tá a ti wá ń ṣe láti ọjọ́ yìí. àmọ́dé má kórè lẹ́mi sókè tó bá ti nírú mi fi rẹ̀ lọ́kàn balẹ̀ mi ò mọ̀ tí fara mi hàn wọ́gọ́gọ́gọ́ ni tí n bá bínú tán tínú bá bí mi tí n bá bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ halẹ̀. pẹ̀lú Olúgbẹ̀san. ta ló ń jẹ́ Olúgbẹ̀san níwájú èmi ẹ̀wọ̀n kò sún wọn. ok ọkàn mi balẹ̀ ń sìn mo ti gbé ìbẹ̀rù mo ti gbé tìṣẹ́gbẹ́ kan ó yẹ kẹ́rù sá ó dẹ̀ yẹ kó lówó ẹ̀ wá ìwọ náà ló máa ń kì mí láyà iṣẹ́ rẹ̀ máa ń bà mí lẹ́rù all the time ni ó lè change ẹni kò ń ṣe. kò sọ̀rọ̀ tó gbáyọ̀ tí ó lè bá mi bẹ̀ kó yọ níwájú abá mi kó yọ lẹ́yìn abá mi kó yọ níbù kó yọ lóòrò abá mi bẹ̀. ó ti parí ó ti parí. hello mo ti wà ń bẹ̀ bólẹ̀ wà ẹ jáde sí mi ní òjò ni mo wà. ẹ̀yin dá. Jọkẹ́. Oh my God. Oh my God.
rárá. ó pé complete. ó pé ẹ̀yẹ̀wò ó pé Àjọkẹ́. ó pé. ó wúwo ó kọ̀ fà ó pọ̀. ẹ fún mi lọ́mọ mi. má gbọ̀n. mo ti dúró dáadáa báyìí. Àjọkẹ́. Commander! Ọ̀gá kwata-kwata! Trouble I don't go. Hello. Kò ní dáa fún ẹ. Àṣẹ. Kò ní yẹ. Àṣẹ mọ̀nà. Ìwọ wà pọ̀ ọ̀tún ẹ̀ níbi tó wò sí gángan ẹ̀. Ibẹ̀ ń tán náà. Ó ń tán náà bọ́ǹbù ló wà ń bẹ̀. Wà pọ̀ sí ẹ̀yẹ náà kí ló rí bẹ̀. Eléyìí náà tán náà. Bọ́ǹbù náà ló tún wà ń bẹ̀. Ohun tí mo fi gbọ́n ju yàrá ìyá ẹ lọ nù. Wà á yá ọmọ ẹ wà á yá ẹ kí ló ń tán náà bẹ̀. O ti kú. Ohun tó bá ti wọ́n ẹ o ṣe tí o gba àwọn boys mi ẹ bá kú àwọn tó ẹ̀bà ilé ní 1 minute kò lè dáa fún ẹ. Àṣẹ mọ̀nà. ẹ má yìnbọn o. Ọgbọ́n pátápátá káyọ̀ rágàdì ni ọ̀gá. We are seeing you forward. Ọ̀gá tashi gẹ́gẹ́rì yà. Ẹ má gbàjọ kẹ lọ. Ẹjọ́ padà sẹ́yìn. Ẹjọ́ ẹ má lọ́wọ́ mi lẹ́jọ́ ẹjọ́. Àjọkẹ́ ẹjọ́ ẹ ti gbọ́ lọ́wọ́ mi ẹjọ́. Ayé. Gbọ́ ta ló jẹ̀bi ẹ má wojú ra yín bẹ́ẹ̀ lè béèrè ìbéèrè kalẹ̀ ẹ sọ̀rọ̀ kalẹ̀ rẹpẹtẹ báyìí ta ló wá jẹ̀bi. àmọ́ dájú àmọ́. ẹ lè dáhùn ẹ kò sẹ́ni tó máa mọ̀ ẹ rí ní tó ń ṣẹlẹ̀ rí o a gbọ́dọ̀ sọ wípé ayé ni rọ́mọ a gbọ́dọ̀ pé ohun tó ṣe ò dáa a sì lè kó dáa n ò gbé lẹ́yìn ẹ o àmọ́ ẹ jẹ́ kájọ fọ̀rọ̀ rẹ ni o ó di fáfá láṣọ kan nínú ọyẹ́ wọ́n ní aṣọ kan yìí o kó lọ tà o kó tútù má bàa pa ṣó tútù ọyẹ́ náà kọ́ ni ó gbé lọ ó tútù ọyẹ́ ni ó gbé lọ nígbà tí ìwọ tẹ́ ẹjọ́ ládéhùn wọ́n gbé ọmọ ẹ̀ sì jọ ládéhùn pé nígbà ìpínpà rẹ o ẹjọ́ sọ ó dẹ̀ ló ń mú bọ̀ ó wá ń bọ̀ ọkọ ọlọ́pàá lẹ́yìn ayé ni rọ́mọ náà ó láwọn tiẹ̀ o òun náà kó wọn lẹ́yìn ọ̀rọ̀ wa di jágbódùgbò jágbajàgba ta ló wá jẹ̀bi ẹ rí nǹkan kan so tó sá fún wa lórílẹ̀‐èdè tó ń fìyà jẹ wá ẹ mọ̀ àìlóòótọ́ bí èèyàn bá lóòótọ́ gbogbo nǹkan lónìí àìlóòótọ́ ni nígbà tó jẹ́ wípé ayé ni rọ́mọ tóun ń ṣe tiẹ̀ ta lóró lágbára àwọn olóṣèlú náà lóró lágbára nígbà àwọn bàbá rẹ pé wọn ó dìbò yìí ẹ dìbò fún mi o mi ni ẹjú kínní fún o wọn á bẹ̀rẹ̀ sí kó àwọn àtẹkù àtẹyẹ àtoníkóńdó àtoníkùmọ̀ wọn ó kó wọn jọ wọn ó rò wọn lágbára wọn ó gbébọn fún wọn ní wọn bá gbébọn fún wọn tán
tí wọ́n jà àtọ̀tún àtòsí ní tó bá wọlé ìbọn tẹ́ ẹ gbé fún àwọn tí wọ́n bá ń jà wọn ò ní dá padà mọ́. níbi wàhálà ti dórílẹ̀-èdè nù wọn ò ní dá padà mọ́ torí wọ́n ti mọ̀ pé àwọn wọ́n ti gbowó iṣẹ́ tiwọn lọ́wọ́ olóṣèlú bó bá dẹ̀ ń wá wọn lọ wọn ò tilẹ̀kùn mọ́ rí ni bàbá sà wọn ní bàbá òsì nílé àwọn sì ti gbà pé ìbọn táwọn gbà lọ́wọ́ wọn ń géèní táwọn nù kò sí ohun táwọn ò lè fi ṣe èmi ò pé ohun tó lóyún ayé ni rọ́mọ tó ṣe kò dáa o kò dáa o tá a bá ń fẹ́ kí orílẹ̀-èdè wa kó tùbà kó tùṣẹ́ ìwọ gbọ́dọ̀ lóòótọ́ òun gbọ́dọ̀ lóòótọ́ èmi náà gbọ́dọ̀ lóòótọ́ ká wá sá fáwọn òṣèlú arẹ́nijẹfẹ́ yìí sí dáadáa wà nù wọn o. ẹ ṣeun bàbá ìbéèrè kan wá sí mi lọ́kàn gbogbo àwọn tí ayélujára ń kó yẹn gan kí nìkan tó ń fi wọ́n ṣe ní pàtó. gbogbo àwọn tí ayélujára tí ó ń kó fine you are now talking kò yí ọ. kò yé mi o. kò sí ohun tó ń fi wọ́n ṣe ó fi wọ́n gbowó ni tó bá jẹ́ kó fẹ́ fi wọ́n ṣe nǹkan kan ni kò ní pé wọ́n mówó wá owó àpò ara ẹ̀ ló ń jà fún ẹ̀gbọ́n náà ẹ̀yin ọmọbìnrin ara ń fún mi sí i ṣé èsè pé olófin tó tó nìyí o. olófin tó tó kẹ. bẹ́ẹ̀ ni rárá sá o ọ̀tẹlẹ̀mú yẹn. ọ̀tẹlẹ̀mú yẹn no rárá sá ó kàn jẹ́ wípé àwa kàn jẹ́yàn tó jẹ́ wípé aláìka máa tá bá rí nǹkan tó ń trend tá bá rí news tó ń trend a máa ń try láti confam ṣé mo àmọ́ bí arọ́ ló pa fún wa tó dà ṣe máa ń tọ ẹ̀yin àgbà wá pé ṣé mo kẹ́lẹ̀ máa confam ẹ̀ fún wa sá. Ọlọ́run ó jẹ́ inú ògòkè àmín àdúrà yín ó gbà ló dẹ̀ bá jẹ́ olófin tó tó ń sà fún yín o ẹ ṣòro ó sún mẹ́sì ṣòro ẹ ṣòro ó sá fún ó ti jẹ́nu o àdúrà yín ó gbà o àmín ẹ ṣé gan ni sá ọ̀rọ̀ ti jẹ́nu. aṣíwájú mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ lóòótọ́ kò sẹ́ni tí ó ṣe tí ó sọ pé ọkàn ń balẹ̀ òun ń sòun ọrùn mi ìdákẹ́ o mi ìdákẹ́ rárá èmi náà dẹ̀ ń ṣe gbogbo ìwádìí nínú ìwádìí mo rí wípé àwọn opponents nínú politics ní wọ́n fẹ́ lo nǹkan láti divert attention yín kúrò ní gbogbo program tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ torí wọ́n mọ akitiyan yín wọ́n dẹ̀ mọ̀ wípé tẹ́ ẹ bá ń bá lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ pé ẹ máa nà wọ́n hands down ni ìdí nìyí tí wọ́n fi arrange gbogbo pé àwọn ọmọ àrọ́mọ yìí ṣe wá rí sá mo sì wá nígbàgbọ́ wípé níwọ̀n gbà tí inspector Deborah wà pẹ̀lú wọn bẹ̀ yẹn mo mọ̀ pé kó sì tó máa sọmọ yín ẹ fọkànbalẹ̀ ẹ jẹ́ ká gbà yìí pé dídùn lọ́sọ̀ọ̀sọ̀ ọmọ yẹn máa wá dán ní báyìí táàrí báyìí gbogbo tá a tún wẹ̀ ìyẹn dá mi lójú tá a dà bẹ́ẹ̀ ni. ṣé lóòótọ́ bẹ́ẹ̀ bá wa jẹ́ Ìbàdàn ṣé dandan ni kẹ́ ẹ fọ̀rọ̀ dídùn kẹ́ ẹ fi rọ̀ mí lọ́kàn ni. ẹ má wo from that angle bó ṣe rí ni mo ti sọ yẹn. ìbéèrè mo béèrè ẹ̀ dáhùn. mi ò fọ̀rọ̀ dídùn kò yíò sọ̀rọ̀ dídùn. wọ́n gbọ́mọ mi ó ti tó gún ọjọ́ báyìí tán ti gbọ́mọ mi ẹ wá ń fọ̀rọ̀ dídùn ẹ fi ń dùn mí nú wọ́n ó rí ẹ nígbàgbọ́ bí wọ́n bá ti wá pa àwọn méjèèjì táàrí ibi tí wọ́n ju wọn sí nǹkan. ojoojúmọ́ òun sì ni ọmọ yìí ń pè mí tó bá mi sọ̀rọ̀ pé òun ó ba nǹkan jẹ́ òun ó dayé nǹkan rú òun ó fọ́ nǹkan lójú. èmi ò mọ̀ kí n tẹ́ wá bá mi sọ̀rọ̀ o bí n bá mọ̀ kí n tẹ́ wá bá mi sọ̀rọ̀ ìwọ̀n ní fún yín láǹfààní kẹ́ ẹ wọlé o. ẹ wọnú àbáyọ sí tó wà lẹ̀ ẹ ń fọkàn mi balẹ̀ ni ṣé mo lọ́kàn mi wà lókè tẹ́lẹ̀ ni ṣé ẹ bá mi lórí ẹkún ni àbí mo para mi dànù. bẹ́ẹ̀ ṣe dé ó yẹ kẹ́ ẹ mọ́nú àbáyọ ni bẹ́ẹ̀ ṣe dé ó yẹ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe tọ́mọ mi ó fi dé ni. ẹ wo bí ẹ lè dà ṣe rí mo rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àgbàlá máa fi tó ṣùtì yín a máa tẹ̀sẹ̀ lébọ̀dì ẹsẹ̀ létí mo dẹ̀ ń gbìyànjú àti sọ fún yín ni pé mo máa mú yín jáde a máa débì kan lọ́dọ̀ àwọn ọ̀bàrìbà àwọn ọ̀bàrìbà wọ́n máa gbóná ọ̀hún wọ́n gbóná bí àpárá ẹ tí mo sọ fún yín ó ti jí òkú nílé lójú mi rí oríṣiríṣi kan ló ti ṣe tó ti dábìrì àwọn wájú mi rí ṣé rí ayé ni rọ́ọ̀mù àbí kí ló ń pè yìí tàbá dé ọ̀dọ̀ ìbàrìbà tí mo sọ fún yín ẹ wo bí a pè ayé ni rọ́ọ̀mù a pè jáde báyìí ohun tó bá wù yẹn ẹ fi ṣe ẹ ṣe yẹn lé ní ṣé wàá rọ̀mọ́ tá à ń wáyé gangan ìbàrìbà pè jáde á dẹ̀ mọ̀ yẹn fún tí wọ́n máa mú bọ̀ ń bí báyìí ẹ máa mú bọ̀ ń lé. ṣé ẹ lè sọ sí ọ̀rọ̀ ìka. aṣíwájú ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà nù tó sọ yìí o mo ti gbọ́ pa àwọn àbàrìbàrí o ẹ wo ibi ògùn jókòó sínú mo ti gbọ́ pé ìbàrìbà ń gbà mí tí ẹ bá ní kílẹ̀ ọ̀lanu ilẹ̀ ọ̀lanu lójú kó lẹ́sẹ̀kẹsẹ̀ yìí o tó bá yẹ pé irú ìbàrìbà tó náà ń sọnù
èmi náà ṣe tá àti tẹ̀lé wọn lọ ká lọ pe ọmọ wa kọ́ máa bọ̀ nílé tọkàn balẹ̀. ìkàlẹ̀ yín méjèèjì o wọ́n ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n lẹ́ni tó súnmọ́ ni ló ń ṣe ni o ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ bàrìbá lẹ́sẹ̀tẹ̀ ń sọ eléyìí ohun tí mò ń dúró dè ó ní kí wọ́n wá sọ fún mi lé pé wọ́n rí òkú ọmọ mi níta aṣíwájú. ṣé ẹ fẹ́ gbọ́ ọmọ mẹ́fà lẹ́bí ojú yín ni wọ́n ṣe sin mẹ́fẹ̀. aṣíwájú elédùnwó lè jẹ́. mẹ́rin lẹ́yìn bí ojú yín ni wọ́n ṣe sin mẹ́rẹ̀ẹ̀rin. aṣíwájú. ẹ jẹ́ àjọ wà ní kólóbó ká mọ́ ọjọ́ ṣe pátì lọ. lọ́la ẹ jẹ́ agbára lọ́la. ẹ mọ̀ wá ṣẹ́dọ̀ ẹ mọ̀ wá mọ̀ bọ́ ẹ jẹ́ dákun ẹ ní sórí burúkú ẹ pẹ̀lẹ́ o ẹ jẹ́ àmọ́ sọ́lọ̀ ta ẹ ní sọ ẹ jẹ́ àmọ́ sọ́lọ̀ ta jẹ́rẹ́ ẹ jẹ́ àmọ́ sọ́lọ̀ ta. pẹ̀lẹ́ ó ti tó gbà ó tó ti sick báyìí. ó ti tó bíi 3 months láti wá mi báyìí sí but sickness yìí kò tí ju a week lọ. wíìkì náà pẹ́ o but ṣé bí gbogbo ìtẹ̀wọ̀n bí ṣe máa ń sick ni. a máa ń sick bẹ́ẹ̀ yẹ bẹ́ẹ̀ tí tèmi yìí wọ́n jẹ́ kí ayé ní ọmọ mọ̀ torí àwọn tó ń ṣọ́ wa àwọn ò sọ fún torí tó bá sọ fún ni kó máa ti rí nǹkan ṣe. tó bá sọ fún nǹkan kí ló fẹ́ ṣe sí. nǹkan tó máa ń ṣe ni pé tí inú wa bá ti sick bẹ́ẹ̀ yẹn ayé ní ọmọ máa rìn láti gbé wa lọ sí hospital nínú ìlú máa gbàgbé wọn síbẹ̀. àǹtí ẹ̀yin nìkan náà lè ràn wọ́n lọ́wọ́ kó má lọ kú sí ìbàdàn. ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ wo ni mo fẹ́ ṣe fún un. pẹ̀lẹ́. pọ̀nyá kẹ̀tẹ̀ iléyà àjẹké kéèké iléyà olókun àtẹ̀gìnì iléyà ọlọ́sà òféèfé lórúkọ ẹyẹ àwọn ìyàmí ẹlẹ́yẹ ibikíbi tí ayé ni rọ́mọ bá wà mo fẹ́ kẹ́ ẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kẹ́ ẹ lọ rẹ̀ gbé wá akáribítì nígbẹ́rú gbọ́nsẹ̀rí akáribítì lódìfá fún nàmú àwọ̀ ọ̀gà nàmú àwọ̀ ọ̀gà èyí ti rí àníkẹ́ lọ́rọ̀ kéṣe èèyàn wá ni mo wí ẹsẹ̀ wá kẹ́yìn sí mi ẹ kọjú dà ẹ lọ́rọ̀ pé wá ẹ̀yin ọmọ alákẹ́tẹ̀ rí pé ọmọ làwòrì jíyọ̀ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń tajú ní níjù bí náà bá búrẹ́ kẹta ó níjù tí yín ò gbọ́dọ̀ sójó ayé ni rọ́mọ́ tó o bá ń bẹ nígbèrè òkú wọn fẹ́ kó o sáré wá tó o bá ń bẹ nígbèrè ọ̀sà kó o sáré tètè kó o máa bọ̀ torí pé ọ̀rọ̀ kan táwọn bá sọ́ọ̀lì àdègún bó pẹ́ títí kàṣà iṣẹ́ bẹ́yìn iwájú bá gẹ̀rọ tèrìgì àgbà ayé ni rọ́mọ́ ayé ni rọ́mọ́ ayé ni rọ́mọ́ ṣé pẹ̀lú ilẹ̀ wo ẹ dákun ọmọ èrè olórí burúkú ara ẹ̀ nìyẹn. mo máa rò pé ìtọ́kọ̀kọ́ mi ṣòfò látàtàárọ̀ nígbà mo ti wà bí ni ṣé pé lóòótọ́ ogun wà hẹ́yìn. ogun bẹ láàrin yìí tó ogun wà ń bí. ogun rèé. èmi ò nígbàgbọ́ ní ọmọ ọ̀tá gidi ní ìwé gidi ní mí bàbá tí mo ń sọ oògùn fún mi ìgbà tó ti kú wọn ò rò pé èèyàn kankan tó wà tó mọ oògùn mọ́ ni. oògùn wà ń bí. oògùn bẹ láàrin. ẹ gbádùn mi kó lórí burúkú kan ló dún wájú gé mo ò gbádùn láti kékeré àti pín ní ṣe bí ọmọ ọdún méje láyé tèmi náà ti bàjẹ́ kò sí wàhálà níwọ èmi parọ́ ó tún díẹ̀ bí mo bà ayé rẹ jẹ́ àti wọ́ àtọlúwẹ̀rí ẹ̀yin méjèèjì wá gbàbọ̀dẹ̀ fún mi bàbá ẹ dákun ìjọ tó Ọlọ́run wọn ò fẹ́ rọ́mọ ìmọ̀. a pa ní ìsìn tí ó ti kú. mo lè pa ìsìn. bàbá ló sọ̀rọ̀. ẹ dákun ẹ ṣeun. nre ogun rèé. mo lè tún pa. tí ó kú láàrin tó ṣe pé tó bá kú tán àwọn tí wọ́n gbé wọn tó ti wà ń dúró tí wọ́n gbé lọ lẹ́sẹ̀kẹsẹ̀. tó sì jẹ́ pé àwọn tí wọ́n tún dàbí ẹni pé wọ́n gbé wọ́n dẹ̀ lóògùn bíi ti yín báyìí bó bá tún padà pé ńgbà míì kò ní í yọjú àbí. lọ́wọ́ kan ni. ẹ dákun bàbá. alákòókò kò gbọdọ̀ péjú láàrin. bí bá wà ní báyìí bóníṣègùn kan bá tún wá wà bí kan tó gbówó bíi tìyín tó tún pé tó bá tún yọ ńkọ́ kí ni kí n ṣe fún yín. òun ó jì tó bá jì mọ̀ dábàá ẹgbẹ́ bọ̀ wá pa mí mọ́. kí n wá pa yín mọ́ bí ẹ wá pa mí mọ́ kárí. ẹ̀dà bọ́bọ́ kíní. èmi ò ní. ẹ̀yin kíní dáadáa ó ní ìyá àkókò tó lè lọ omi tó dúró sí wọn. mo ti yín kò dáhùn. ẹ tún kì ẹ tún kẹ. bó ni wọ́n ṣe tún kẹ́. ẹ ti tún kẹ ẹ nà sí lẹ́ẹ̀kínní wò. kí n tún bù sí i. ẹ bù sí i.
dà ẹ̀ṣẹ̀ ìṣòro kí ìwé bá yẹ gbé kiri wá. àbò lórí burúkú lọmọ ẹ̀ ní sáyé ọmọ ìfẹ́ bàjẹ́. láàrin yín ìwọ náà kú sí. oyè ti kọ́. fàkínní dáadáa. oyè ti kọ́ sọ ti rí sí mi oyè kẹ̀kẹ́ lọ́dọ̀ tèmi ni. gbé bọ̀ wá. ògùn láká yóò sí mọ́lẹ̀ olómi lẹ́sẹ̀ jẹ̀wẹ̀. bàbá ṣé bó ṣe dúró yìí ó yìí ń sẹ̀mí báyìí. yìí ń sẹ̀mí òun ló dúró àbá tó o bá fẹ́ fọwọ́ kankan gbọ́dọ̀ jẹ́ kan lọ o. kọ́ máa ti ṣe. olórí burúkú mọ̀ lọ́mọ yìí. ọ̀la mọ̀ wọ́n rẹ̀ olórí. tó ti wá dàkúdà yá rẹ̀. ọ̀dàkúdà yá ń gbà bá ṣẹ̀ṣẹ̀ pa láàrin lọ́dàkúdà yá tó bá sì ti kúrò láàrin ọjà kẹsàn-án. ẹ bá ń pa ìjọ bí mo ti rí inú bí mi. ògùn láká yóò sí mọ́lẹ̀ olómi lẹ́sẹ̀ jẹ̀wẹ̀ òun lásán létí mọ̀ kí mọ̀ bóra ẹran wọn ni. ẹ bá dà. mo sì fẹ́ kọ́ dáhùn lẹ́ẹ̀kan náà. tagbantagba ló dé tagbangba tó ti gbangba ó ní kí ló ń tagbá gbẹ́gbẹ́ ṣe n tó lè ṣe pọ̀. yẹ ìbọn ti bà mí ìbọn ti bà mí o. ayé ni ìrọ̀mọ́. sí Dubai tẹ́lẹ̀ náà bí ẹ̀mejì so kò ní ìka tó padà lọ síbẹ̀. a lè má lọ bọ̀ ó náà bọ̀ mítà àti lọ náà àti lọ sí UK àti lọ sí US Joburg àti ìdè gbogbo bẹ̀yẹn náà a lè lọ sí bẹ̀yẹn. Òṣogbo. What? Òṣogbo. Kí ló dé? ẹ wo ọ̀gá ẹ rí oorun tí mo sùn lẹ́nu wọ́n fíìmù ni o. wọ́n fíìmù báwo. Ó yẹ kẹ́ ẹ jẹ́rìí ẹni tẹ́ ẹ ní. I'm fully prepared. Yeye Osun herself told me I will make the best Aruba ever. gba one way gba wọ consent tí ó mú wọn lè wọn ọkọ gbé agbẹ́kìnní jọ ọmọ ní kò lọ. ẹjọ I'm sorry ẹjọ ẹ má. kò ń ṣọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn sá ní tí wọ́n ń wà yín ò dáa. fẹ́ máa ń sọ̀tì mi. mi ò ń sọ̀tì ẹlẹ́tùnba ní ìlú jẹ́ ni fi ń jọ̀túnba wọ́n mọ̀ pẹ̀lú wà báyìí ń bẹ lọ́wọ́ yín. o mọ̀ mí ni má sọ báyìí má. Don't see that you. Baba, move obtain this girl, Joe. Hey! Come here! Stop! Don't back! Come here! Shut up, buddy.